ọjà kábàámọ̀. àmín. Èmi kábàámọ̀ lónìí pé Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ó tì mí sí wàhálà. Olúwa o. Wàhálà tó sì mí sí náà ni pé ó gbé kan lọ́rọ̀ pé ká lọ fi jọba. Ní ìjọ tí ó sì jọba, èmi àti Masudi Adéòtítọ́ jẹ́ SSG nínú gbajúmọ̀ gidi gan tó jókòó níbi ìjọjọ́ ìjọba. Ṣùgbọ́n kí ni èrè wa lónìí? Èrè wa ni pé adélé ìbò gbogbo ayé nípa ìwọ ẹni tí a mọ̀. Torí mi ò rírí ìjọ tí a fi jọta a fi wélé lórí. Tí Àdìó bá ní fi wéláwà ní fún lẹ́yìn ìgbà tí àmúlọ́dí Ògùn tá a jáwé fún lórí tójú bá ń di Ògùn tán. Bàbá ó tiẹ̀ lọ́jú bá ń di Ògùn. Ó wà nínú magazine. Nígbà yẹn ìwàkúwà lóbìnrin wà nǹkan oṣù. Òun wà desperate ó sì mọ̀ pé òun kọ́ ló tọ́ sí tí ìbá ṣe agbára Arẹ́gbẹ́ ìjọba. Ó ní ẹni tí àwa lè tẹ̀lé Arẹ́gbẹ́ ìjọba. Ní òní èmi láti fi òní tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé pé irú mi ṣe nǹkan àìmọ̀. Olúwa o. Torí tí n bá mọ̀ ní pé èèyàn báyìí ni mi ò ní gbà fún Arẹ́gbẹ́ tí í ṣe gómìnà wa ń gbà náà láti gba ẹ̀bẹ̀ tó bẹ̀ mí pé òun fẹ́ fi jọba pé ká lọ ṣe. Orúkọ mi ni olóyè àgbà Abíọ́lá Ògúndòkun ọba ńlá ilẹ̀ Ìwó. Àwa tá a gbé débẹ̀ èébú ló ń bú wa níbi ọ̀sẹ̀ mẹ́fà ń sìn mọ́ gbọ́ pé ó bú èmi gan lára. Bẹ́ẹ̀ ni ọlẹ́nu mi rí jẹ́bẹ̀lẹ̀. Bàbá òun ọmọ ń sàmì náà ni bàbá rẹ̀ ti ń gbọ́dọ̀ mi tí mò ń bọ̀. Ó ní máa ń lù yín. Ó ní máa ń lù mí. Abíọ́lá Ògúndòkun. Àánú bàbá òun náà kàn sọ yẹn ni. Mo mọ́ṣáláṣí èmi tèmi jẹ́ member of the board of trustees mọ́ṣáláṣí tèmi tún extension ẹ̀kọ́ ibẹ̀ ló ti sọ ojú ìjọsẹ̀ mẹ́ta mẹ́rin lọ sí. Ṣùgbọ́n ìgbà tí wọ́n ní àṣàpẹ́ fún wèrè ìjó òun wèrè ẹgbẹ̀rà ni mi ò lè máa dá lóhùn. Ìtì ẹ̀ wá ń sáré kiri sí ni pé báwo ló kọ owó tí ní bàjẹ́ nínú ìran àwọn ọmọ Oòduà tó dìde nífẹ̀ẹ́ ìyẹn ló ń ká láǹsìn wọ́n wá yin Ọ̀ọ̀nìrìṣà lè pé ó bàbá àwọn ni bàbá wọn sì ni òun ló ń sísan pa kí Ọlọ́run bá kọ́ má ṣì lọ́nà wàláì tàláì ọ̀rọ̀ yẹn ń dùn mí nínú pé mo wà nínú àwọn tó fi jẹ ọba yẹn èébú sì pọ̀ nígboro yẹyẹ ni ẹ máa ṣe tá a bá ti di pé ìjókòó. Bá mi dákun ẹ má bínú. Ẹ̀yin èèyàn kan ti bi mí léèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí pé ibà bàbá náà fi jọba. Mo sọ ńjọ́ náà fún yín wípé gómìnà àwọn bàbá ní ẹni tí wọ́n fẹ́ fi jọba tí gbogbo ìlú àtàwọn gbé dání. So wọ́n kàn fẹ́ tọ̀ lọ́nà tó yẹ. In the course pé wọ́n ń dúró de àsìkò tó yẹ táwọn máa ṣe ni Arẹ́gbẹ́ mú òun wá. Àwọn dẹ̀ wò wípé mo ti ṣe interview rẹ̀ náà tí bàbá sọ wípé àwọn wò pé òkè báwọn ọba gbà náà báwọn bá fata wọn sílẹ̀ Arẹ́gbẹ́ náà ni ó crown rẹ̀ kò síbi kankan táwọn fẹ́ pé làwọn kúkú fi gbà fún pé bàbá ò dẹ̀ mọ ọmọ yẹn rí. Wàláì tàláì òun ò rí rí. So ìgbà tó ń bẹ̀. Ìjọ tí wọ́n ta àjàwélé lórí gangan níjọ tí tó ń sọ̀kalẹ̀ báyìí ló kí mi ó sì bá mi sọ̀rọ̀ ṣírí. Kí ló sọ mí ó ní bàbá yín ni bàbá mi tẹ́ ẹ bá mọ mẹ́rin tí máa ṣe tí mo ṣe ẹ̀ ní fẹ́ kí n jọba. Olúwa o. Ó ní ọmọ Kọ́lá Àkànbí lòun mo ní kí ló dé ó ní sọ wọn fún bàbá wọn gan àwọn játa ń gbé àwọn lọ tọlọpàá àwọn sì mọ̀ pé ṣẹ́ mi ńgbà tí wọ́n jó ilé wa ní ayé ogun wẹ́ẹ̀tì ẹ̀. Àwọn jó ilé yín. Èmi nìkan kọ́ lọ́ọ̀yà rẹ̀ mú Ọ̀túnbalẹ̀ wò wọ́n jó pọ̀. Kí ló wá ní í ṣe pẹ̀lú bàbá tiẹ̀? Nígbà tí bàbá rẹ̀ ní a ní ó lídì àwọn tó jólé lọ́dún náà. Bàbá tó abájọ. Kọ́lá Àkànbí bàbá. So kò sí wàhù ń sìn nìyẹn ìwà bàbá ẹ̀ ní ń wù. Ẹ má jẹ́ àṣọ pé bàbá ẹ̀ ló kú nítorí wọn bá nínú rẹ̀ ni ó fi wà. Ni ó ṣe. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá rẹ̀ náà òun ni máa wà mí nínú ilé tá a ti ń sọ̀rọ̀ nísinsìnyí Ìbàdàn bí bàbá ẹ̀ ti ń ṣe bíi ọ̀ǹta ìnṣọ́ránsì
oṣù kìíní nígbà tí òsì sí fún tèmi ní ọ̀dọ̀ mi ní pé tí njọ́ tí màá rí dírẹ́bà tí orí ó gbé mi lọ sí wò ní àjọ lọ gbogbo ìyẹn Kọ́lá Àkànbí bàbá rẹ̀ èmi ò fẹ́ sọ ìbàjẹ́ bàbá rẹ̀ torí wípé òun gọ̀ ó ní bàbá wọn máa ń lù mí ṣe bàbá rẹ̀ láyé àti lù mí ṣeré yóò kú dànù níwò bàbá mi ìbá ti wọ ní Nàìjíríà wọ́n padà nígbà yẹn tó wà ní pé ó ní àwọn ọ̀rẹ́ òun àti Ọọ̀ni tó wà lórí oyè yìí ọ̀rẹ́ ni wọ́n bàbá Ọọ̀ni dẹ̀ náwó lé lórí láti pé kó fi lè ka school sat tọ́ka òun àti sábà ń lọ sùn bàbá yẹn ni máa gbé wọn lọ sí ilé ìwé bàbá tó bí Ọọ̀ni. ok bàbá tó bí bàbá wa Ọọ̀ni ìsìn. bẹ́ẹ̀ ni àwọn tí a máa ń gbé Ọọ̀ni lọ sí sùkúù wọn á gbóhùn náà lọ wọ́n dẹ̀ jọ náà lọ́wọ́ ẹ̀ gan-an nípa pé kọ́ má fi lè kàwé torí bàbá rí òfin ṣe. lúwa o so bàbá kábíyèsí wa Ọọ̀ni rìsà wọ́n participate nínú bó ṣe ní ìwọ̀nba ẹ̀kọ́ tó ní yẹn. wàláì sọ́bìlànà ètí mọ̀mọ́ tí ó lè bó ṣe à ń hùwà ibi sí wọn ní òye mi kódà gbogbo àwa tá a ràn lọ́wọ́ pátápátá ló bá sọ ta ẹ rántí pé gbà tí wọ́n tó rí bench wàrà méjì fún mọ́ lọ gbé Ọbásanjọ́ ọ̀rẹ́ mi ọmọlúàbí jáde láti Abẹ́òkúta wá sí Ọ̀ṣun tá a fi bẹ kóòtù ní òfin lọ sẹ́wọ̀n gbà yẹn náà Ọbásanjọ́ náà ó ti bú Ọbásanjọ́ Ọbásanjọ́ bá rí mi sá ní olóyè ó gbé tọ́ọ̀gì wá bẹ́ẹ̀ mo ti tẹ̀lé ọdún lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọbásanjọ́ alẹ́ gbé tọ́ọ̀gì wá ó ti tẹ̀lé yìí. bẹ́ẹ̀ ni àwòṣe àmọ́ ń gbà yẹn ó sì ti bú Ọbásanjọ́ náà lọ́básanjọ́ sọ̀rọ̀ àdìpẹ́ fáwọn ọba